Tolújọ tan iná ilé. Àwọn iná kò tán mi báyìí. Màá fi iná tó bright sí báyìí, irú iná tó àwọn tó bright sí. I will change the 2. I'll put 2. Okay, that's everything. Jẹ́ kí n bí báyìí dark. Anyway. Mo gbójú mi sókè sí ọ, Ọba Elédùmarè, Mama Jente, ìwọ la gbójúlé, ìwọ la fẹ̀yìntì, ìwọ la gbójúlé, ìwọ la fẹ̀yìntì. Gbogbo ìka ènìyàn lórí ọ̀rọ̀ mi ó yá ẹ máa dòkú lórúkọ Jésù. Gbogbo ìka ènìyàn lórí ọ̀rọ̀ ọmọ mi ó yá máa dòkú, ebi kó máa pa yín kú lórúkọ Jésù. Ó yá ogun kó máa jà yín lórúkọ Jésù. Ìṣòro ìṣẹ̀lẹ̀ burúkú tàbà mi kó máa ṣẹ̀ sí gbogbo ẹ̀yin ọ̀tá mi anilára ayé mi. Gbogbo ẹni ni mi lára ẹni ni ọmọ mi lára. Ó yá ìṣẹ̀lẹ̀ àbàmì kó máa ṣẹ̀ sí gbogbo yín ní orúkọ tí Baba tí Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Gbogbo ẹnikẹ́ni tó ṣe bí ọ̀rẹ́ sí mi tó sì jẹ́ ọ̀tá ó yá o Ọlọ́run jọ̀ọ́ ṣe ogun tí wọ́n fogun gbé wọn mì. Olúwa jọ̀ọ́ o gbogbo ẹnikẹ́ni tí a bá tẹ̀ ti ṣoore fún láyé rí tó wá sọ̀rọ̀ ẹ̀dógún fún wa. Ẹlẹ́dàá ṣẹ̀dá bá wa nà wọ́n ní àná pa báyìí. Ọlọ́run jà fún wa. Olúwa dìde o ní ọ̀tún àti òsì níwájú àti lẹ́yìn lókè àti ìsàlẹ̀. Kẹjà fún èmi kẹjà fọ́mọ mi. Olúwa jà fún mi o bẹ́ẹ̀ lórí kò yí padà. In Jesus' name we pray. Yes. So Wumi, this is for you. Wumi, this is for you. Your paternity, the paternity of your son is being queried. Go and do the DNA. Okay? To clear the boy. So ikú tó pa Mohbad, you see, the father of my baby, we fought for like 6 years before kó tó pa. Separate. Àwọn wèrè náà ló wà díẹ̀. We separated for like going to 6 years before he died. You know, up to date, I'm still speaking for him. All right? The paternity of my daughter can never be queried. The paternity of my own daughter can never. Ó ti yé bẹ́ẹ̀ because tó bá rí òun àti bàbá ẹ̀ tó bá ti rí òun àti bàbá ẹ̀ rìn wọ́n máa rí bí pé wọ́n pín wọn sí méjì. Grandpa àti bàbá ẹ̀ wọ́n jọra wọn. Go and check my daughter also. He look like also like a grandpa. You understand me? So the paternity wọ́n lè sọ àwọn èèyàn lè bully wa wọ́n lè máa sọ òṣì ọ̀rọ̀. You understand me? So Wùmí o wọ́n lọ́mọ ẹ̀pẹ́ nìyẹn. I don't bloody care. Anywhere tó bá wù kéèyàn ti wá. Nobody tó ní monopoly or crazy. Gbogbo èèyàn pátá ló ní right tiẹ̀. Either you are even living your life, you are not living there. Ẹni bá kàn ṣe wèrè lónìí la máa sọ fún pé okay wèrè tó ń ṣe yẹn o òsínwó inú gbọ́ ló máa ń gbé o. That's it. Everybody have right to live. Alright? So far tó bá ti fi living tó fi ní others lára. Ó ti yé kó gbalé kó empty ilé kó balé jẹ́ kó jẹ gbẹ kẹ́ fẹ́ gba ilé lọ́wọ́ èèyàn by fire by force kó tó bá àwọn kan ti máa ṣe pé she cannot come to Nigeria o yeah she have offended some people she blocked some people kì í ṣe tí wọ́n bá ṣẹ̀ mí ó possible lónìí kí n má di blogger wọ́n ṣẹ̀ mẹ́nẹ̀ so Wùmí mi ò mọ nǹkan tán lórúkọ bàbá ẹ̀ ń jẹ́ ní Ẹ̀pẹ́ ṣó ti yé go and do your DNA. Okay? Èyàn ò kí ń yànyàn jẹ́ kó máa ṣe abèrè sí pé where is the royalty of Mohbad lọ ṣe DNA test yẹn wọ́n fẹnu kún ọmọ yẹn ó ti yé go and do the DNA test so that a lè sọ pé òkè o tí wọ́n tiẹ̀ tún lè kó royalty sílẹ̀ nígbà tí wọ́n bá sọ pé nísìnyí o don't do the DNA kó má bàa dìgbà disgrace kó má bàa di kiri kan kàkà kékun má jẹ sèse kakúkú fìyàwó dànù tó bá lọ ṣe DNA ń sìn tí ó bá ti ń ṣòun ló bímọ tí ó bá ń ṣe bá lónìí onígbòho kọ̀ọ̀kan bẹ̀ ó sì lè gbowó like ẹni tó bá Mohbad gbélé nígbà tó wà láyé wọ́n lè fún part but if the baby is no longer be tí ó bá ń ṣe ọmọ Mohbad tí panati tẹbi tí DNA bá sọ pé kò ṣe ọmọ Mohbad definitely ó tún máa ó tún máa jẹ́ kí ìmọ́lẹ̀ tàn kí ló dé ọ̀rọ̀ nǹkan tá a sọ láàárọ̀ yìí náà tá bá máa wí tá bá máa sọ nísìnyí gbogbo àwọn tó ń sọ pé ó pa Mohbad àwọn èmi gan ṣe mọ̀ pé ńgbà yẹn mo sọ pé àwọn mẹ́ta ló wà lórí oyè everybody tó bá dẹ̀ máa sọ tó máa sọ pé ó ń pààyàn in one way or the other you be lead he will be connected to the government tó ti ń rule wa láti bí 16 years báyìí àbí báwo náà ti bẹ̀rẹ̀ láti bí 10 years or 12 years òun ní báyìí o tó ti yé so Wùmí go and do your DNA test enough is enough of the bullshit okay ní èní you see tó bá sọ pé òkè o tó bá tẹ̀ pé bóyá bàbá ọmọ mi bóyá tẹ̀ pé ológun kan lọ́wọ́ bèrè dáadáa mo wà okay kí tó pàdé bàbá ọmọ mi you are not okay but téyàn ọkọ èèyàn bá lówó lè yí o lè jọlẹ̀ but èwo ní kí kan tún sọ pé òkè o ẹnìkan o ẹni àwọn tó suspect àwọn gbá o oríṣiríṣi suspect ló kàn wà go and do the paternity DNA is being queried go and do the DNA test
kò jẹ́ ká rí mú mi níbi tẹ̀yẹn ibi bẹ̀yẹn go and do the DNA test o okay you are not tó bá tẹ̀ pé ọmọ Èkó ni ẹ́ tó bá tẹ̀ pé dáàdì ẹ̀gbọ́n tiẹ̀ ní gọ́vnà Lagos State àwọn bó tiẹ̀ tó anything ó ti yé wọn ò ní right wọn ní anybody tó bá ti sọmọ nù ó ní right láti investigate àbí láti sọ pé òun fẹ́ mọ nǹkan tó ṣe ọmọ òun ó ti yẹ yín mẹ́yìn àti anybody tó bá fẹ́ wá sí sọ̀rọ̀ àndé èèyàn nísìnyí báyìí gan mi ò sọ pé mo fẹ́ ó ti yé bẹ́yẹn a sọ pé a fẹ́ jogún anybody ṣùgbọ́n ẹ mọ nǹkan báyẹn a tún lọ side around the family àwọn in-laws mi onípọ́jọ́ tí mo débẹ̀ wọn ò fún mi lówó rí they have no wọn ní good deed kan tán ṣe fún mi rí òun ni mo sọ lójú wọn kòrókòrò yẹn but tí bá lówó I will take care of it but tí bá kàn ṣe dáadáa fún yàn tó bá ṣe burúkú fún mi padà mi ì ní forgive ẹni yẹn màá sọ fún ẹ pé torí ìpadàbọ̀ Abidjan ń sìn ó le gan ìpadàbọ̀ Jésù Kristi gbà yẹn kò ń ṣeré is for ìdájọ́ ni so in tí mo gbà lákọ̀ọ́kọ́ mi lè gbà ní devil tí mo wà junction I can't take it so Wunmi don't take all Nigeria or those people who actually want to know everything that happen don't take them for granted alright go and do your DNA okay bí mo ṣe wà lónìí tó bá sọ pé lọ ṣe DNA test ọmọ mi báyìí tí ò dẹ̀ sẹ́nibọ̀ tó lè query mi but nítorí pé I wasn't there when the father of my baby died we had to separate for like 6 years àwọn èèyàn sọ pé nǹkan tó ṣẹlẹ̀ ẹlòmíì ṣebí Ṣòwòrẹ́ wọ́n pa àbúrò ẹ̀ àbí àbúrò ẹ̀ ó dẹ̀ ti move on mo ní Ṣòwòrẹ́ fẹ́ ṣe election Ṣòwòrẹ́ campaign fún position of Nigeria èmi mi ò ṣe campaign fún Nigeria mi ò sọ pé mo fẹ́ ṣe election mi ò gbàpò tí ìbò fún anything so mi ò ní right anybody tó bá jẹ́ position kò ní right láti pa anybody around me wọn ò ní ráìtì torí pé mo mọ̀ pé wọ́n sọ pé dẹ́nìwá ti lọ sí power o wọ́n bí pé kọ́ máa fi èèyàn ṣe tutù o kọ́ máa ṣe oríṣiríṣi à ń gbọ́ gbogbo yẹn so tẹ́yàn bá dẹ̀ fẹ́ ṣòṣùtù wọ́n ló fẹ́ lọ power you don't need to use people's children you don't need to use people's children or you want to reign in one power àbí ọba kan o kò ní right láti fi èèyàn ṣe tutù tó bá fẹ́ máa fi èèyàn ṣe tutù go and have plenty wife and make sure they kan gbé tán bá lóyún kan lọ gbé surrogacy kọ́ máa mú ọmọ wọn kọ́ máa fi ṣe ètùtù okay èèyàn ò kí ṣe òbá náà ló sọ ó ní wọn kì í fẹ́ràn ẹlẹ́ran bọ́ rẹ̀ mi ò wá mọ bí ẹ ṣe wá ń ṣe é sì that now speaking against yourself that okay o ẹran ẹlẹ́ran lẹ́yìn máa wá káàkiri láti máa fi bọ nǹkan ẹni tó lẹ́ran gan pàápàá tẹ́ran gan bá ti yarí tó ti dèèyàn ó máa sọ pé ó ń gán o kò sẹ́ni tó lè fòun bọ ọbọ rẹ o ó lè sá lọ èwo wá ní ẹran ẹlẹ́ran tẹ́ ẹ̀ so mọ́lẹ̀ ẹ máa fi yẹn ṣe so Wunmi ìwọ ni ọ̀rọ̀ tí mò ń sọ lè máa yẹ ó dẹ̀ máa yẹ go and do your DNA test ká kọ́kọ́ clear gbogbo bẹ̀yẹn wọ́n ló ti lọ ṣe secret DNA test àbí wọ́n ṣe máa yànyàn jẹ́ tẹ́ máa tún ẹ máa bú jẹ́ máa tún sọ pé kó má sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ bá ti wá láti Ẹ̀pẹ́ ìyàmí Ìjẹ̀bú yẹn you just be raising people what is it the Nigeria belongs to everybody so far we are still Nigeria any state tẹ́yàn ti wá gan kò tiẹ̀ matter so far we are Nigeria they should allow law to work justice gbogbo nǹkan tẹ́yàn bá ti bèrè fún pé I want to know what is happening that's bí orílẹ̀-èdè ṣe ń dáhùn nìyẹn o the Nigeria is not for some personal people kò ṣe family in fact any position tẹ́yàn bá wà bó ọmọ èèyàn anywhere it's not a person kì í ṣe private organization ilé anybody it's for Nigeria and for every Nigeria should be tó bá jẹ́ ibi tẹ́yàn ti lè bẹ̀rẹ̀ kí gbogbo Nigeria no benefit from the authority and from the nǹkan tó bá ṣẹlẹ̀ Nigeria ni ká nílò tá bá níṣòro ká bá àwọn ọlọ́pàá àwọn tó adájọ́ àti kíní kò ṣe láìtì kò ṣe pé kọ́ máa gbẹ́ ẹ̀bí fọláre kọ́ máa gbá rẹ̀ fẹ́lẹ́ bí go and do your DNA test simple as ABC o nǹkan tí mo ní fún ẹ lẹ́yìn nísìn go and do your DNA test. Wọ́n ti sọ pé o ti lọ ṣe secret DNA pé the result kò wà palatable go and do your secret your DNA test the baby have right to live the baby what have right to live but the baby should go you should do the DNA test tí o bá ń ṣe òun ló tí o bá ń ṣe Mohbad náà ni kò mí pé kọ́ mọ́ kú tó bá lè jẹ́ ìwọ ló pa Mohbad you cannot escape it if anybody support you àwọn ọmọ tiwọn náà tó bá ti dá nínú ọmọ wọn ọmọ máa yọ wọn sọnù ní gbogbo ẹnikẹ́ni tó bá support evil èyí tó bá dá nínú ọmọ èèyàn tó jẹ́ pé ọ̀nà ọmọ máa pa lójú wọn gbogbo tó bá ti dá nínú ọmọ tiẹ̀ náà Ọlọ́run máa yọ wọn bí jìgá mọ́ ẹ lára ni tó bó ṣe máa jẹ́ nìyẹn. Nobody have the monopoly of killing people's children killing people's people believing that they will kill for fun. The Nigeria belongs to everybody. So Wunmi, go and do your go and do your DNA test. Wọ́n béèrè come for it now come out and bring the boy kó lọ ṣe DNA test. Àwọn family tó ní ọmọ tó kú wọ́n láwọn fẹ́ mọ̀ bóyá ọmọ wọn ni wàhálà dẹ̀ ti wà ń bẹ̀ go and do your DNA test ó máa fi kọ́ àwọn èèyàn lọ́gbọ́n náà ní pé tó bá ti wà nílé ọkọ náà tó ti yé ò ní máa ṣe jìnnà kiri àwọn tó ń sọ̀rọ̀ mi ní sọkúsọ olórí burúkú ni wọ́n I don't shit when I'm marry
wèrè tí ó come across me wèrè gbogbo jẹ́ fogologo mugari fogologo jẹ́ fufu Mr. Craze àwọn olóbùkún yẹn mi ò sílé ọkọ mà tí mo pàdé wèrè Ọlọ́run lè máa rí ndo I am a dignity woman, a decency woman. So go and do your DNA test. Go and do your DNA test, okay? Simple as that. Ìwọ tó sọ̀rọ̀ mi báyìí yẹn kò ní dá fún ẹ. I want to stay relevant. Kò ní dá fún ẹ. Mo wà relevant. Ìyálà ìyá yín gbogbo yín tẹ́ ń sọ tẹ́ rò pé relevant lórí social media. You are not relevant. You are useless. I am a relevant woman. A woman of dignity and decency. Ìyálà ìyá yín òfòlẹ́ máa ṣe. Tani ó fẹ́ stay relevant on which area with Wumi? Ìyálà ìyá Wumi tó wá pẹ́ mo tètè bímọ. Last born mi máa ju Adébùkọ́lá lọ. My first born is 40 years now. By October it will be 40. And àbúrò 20. 20 years different. So for that 20 years, tí bá bí ọmọ lé tí mo marry, tí mo bí ọmọ lé, last born mi máa ju Wumi lọ. Ó yá wèrè ni. But want to stay relevant with Winibo. Mo wà náà mo tó gbowó lórí social media ni. Sori mi pé mo fi òkú Mohbad gbowó ni. Àbọ̀ rí pé anybody fún mi lówó rí láti sọ̀rọ̀ tó ló fẹ́ stay relevant. Ikú ló máa pa ikú òjijì ló máa pa dànù. Ó ní jèrè ẹ̀yin ọmọ òṣì tán sanwó fún tẹ́ máa lọ káàkiri yẹn. Gbogbo yín tẹ́ jáde mo rí nǹkan tó ń sọ̀rọ̀ fún Wumi jẹ́ tó ń jáde tó sọ pé òun ń ṣe kíni. Wumi go and do your DNA test. And whoever kill Mohbad tẹ́ ẹ bá gbé jáde wọ́n máa fẹ́ gbèsè yín ni gbogbo ẹni tó bá pa Mohbad ọ̀dọ́ pé òní dàgbà wo ó bá bò ó máa kún ẹ lọ́wọ́ ni kì í ṣe Liam. Go and do the DNA test. Tí Mohbad ò bá ṣe bàbá ẹ̀ he has right to live wàá lọ gbé fún bàbá ẹ̀. Gbọ́ ìyálà ìjà gbogbo yín tẹ́ sọ pé kò fẹ́ stay relevant with who? Pẹ̀lú tẹ́ni to speak about Wumi and about Mohbad tó kú. Go ask. Mo sunkún bí ọmọdé lórí ọ̀rọ̀ Mohbad. Ọlọ́run Elédùmarè in fact ọmọ yẹn jẹ ìyàkú ẹlẹ́dàá ẹ̀ ó dẹ̀ bínú gan. Ẹlẹ́dàá ẹ̀ ó ń bínú gan ibù sí orílẹ̀-èdè yìí. You don't know ni tó o bá fún ọmọ yẹn ní justice tẹ́yìn èèyàn náà ò dẹ̀ jáde sí. Ẹlẹ́dàá ọmọ yẹn ó ń bínú gan torí wọ́n torture ẹ̀ títí ó fi kú ni. You torture people in this land tó máa fi kú ẹ máa gbé ọmọ gbìbí iṣu. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín Wumi go and do your DNA test. Ṣé o mọ̀ pé mo máa ń dákẹ́ fún ẹ? Ó ní mo fẹ́ stay relevant. I'm not begging to blog. The blogging, iṣẹ́ blogging is a is a dangerous job now. Iṣẹ́ blogging. Go and do your DNA test. Go fuck off. Do your DNA test. Owó royalty Mohbad. Tí o bá ti ń ṣòun lónìí, ọmọ yẹn ò ní gbà ń bẹ́ẹ̀. Wọ́n lè fún ẹ as a concubine that you betrayed the boy when he was alive. Okay? Gbogbo àwọn tó rán jáde torí pé kó máa sọ pé ilé ò bá àyè ò bá yẹn gbogbo ọ̀pọ̀ tẹ́gbà kò ní dá fún yàrá ìyá yín. Inú ìgbàlẹ̀ yín òfò máa ṣe yín bẹ́ẹ̀. Tẹ́ bá lè dúró de petrol ayé yín ò ní dá. Nínú ìgbàlẹ̀ yín kò ní dá fún yàrá ìyá yín. Tẹ́ bá lè dúró de petrol tó ṣáná sí yín bóyá máa yè kò ní dá fún yín. Kò ní dá fún yín. Kò ní dá fún yín. Terrorist ni yín ẹ̀yin tẹ́ ń pa ọmọ lọ́mọ. You too. Tó bá lọ ṣe DNA test yẹn lẹ́ẹ̀dì kò jẹ́ kí wọ́n mọ̀ nǹkan tó pa Mohbad gọ́gọ́ kò jẹ́ kí ikú tó pa Mohbad kó jáde as a good person tó wà lẹ́gbẹ̀ẹ́ táwọn ọlọ́pàá who are you? Wọ́n sọ pé àwọn boys tó ń tẹ̀lé President Bola Ahmed gbogbo àwọn boys President Bola Ahmed Tinubu gbogbo sọ pé àwọn ọlọ́mọ wọn yẹn they are all criminals they are all terrorists destroying Nigeria and killing people using people for ritual. Tó bá ṣe tán wọ́n sọ pé àwa lálẹ́ tó wà ń power wọn ò ní jẹ́ kó rí wọ́n ti bẹ̀ wọ́n náà pé president wa ẹ̀yin olórí Nàìjíríà ẹ jẹ́ kó mọ ìdí ọ̀rọ̀ yìí kálàáfíà kó jọba. Ta ni wọ́n tó máa pa èèyàn tẹ́nìkan máa pa èèyàn kan tó máa bí pé àgà go suffering tẹ́ pé tí ìjọba ò bá ràn yẹn pé àrùn ìjọba á dẹ̀ ràn gbogbo yín. Go do your DNA test ìwọ olórí burúkú yẹn ló fẹ́ stay relevant to who? Ẹ̀yin fẹ́ bẹnu jára kèmí ni wo baba promoter ni mi tell Ọlọ́run fúnra to promote me. I am a promoter and also Ọlọ́run to promote me.
ta ló fẹ́ stay relevant ó mọ̀ pé ayé ẹni tó bá useless tí orí kọ̀ọ̀kan ṣe láyé náà máa sọ pé fẹ́ stay relevant sọ fún mi nǹkan téèyàn ṣe láyé tí Bọ́lá ò tí ṣe rí sọ fún mi tí mi ò dẹ̀ tún ní ṣe tell me kò ní dáa fún yàrá ìyá yín you talking àwọn tó yẹ kẹ́ máa rẹ̀ sílẹ̀ ẹ máa gbé wọn sókè àwọn tó yẹ kẹ́ pọ́nlé ẹ máa rẹ̀ wọ́n sílẹ̀ tó bá lọ fẹ́ rẹ̀ mí sílẹ̀ ọdún máa rẹ̀ sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ máa sọ pé she want to stay relevant because you know you cannot hear the truth you can hear the truth from my mouth okay stay relevant for who ṣé Wùmí tí wọ́n pa ọkọ àbí tó pa èèyàn tó wá ń ṣe bí olórí burúkú tó fẹ́ gbọ́ ọmọ bàbá yìí kó lọ ṣe DNA test tó bá lóun kọ́ ló ṣe ọmọ lónìí òun kọ́ ló pa Mohbad kó lọ ṣe DNA test go do your DNA test mo wá sí Nàìjíríà mo lọ sílé àwọn ní nílọs mi ní tí mo sọ lẹ́yìn wọn mo sọ lójú wọn ṣé mo purọ́ mọ́ wọn bàbá gan lè dìgbọ́n pé bóyá àwọn ò lè sọ̀rọ̀ mi ò parọ́ mọ́ anybody I don't like these people lójú kọrọjú ẹ máa ṣèkà ẹ máa tún gbójú sí kámẹ́rà borí ẹ yìí ni wọ́n tó sọ pé fẹ́ stay relevant ẹ mọ́tò òfò ló máa ṣe ò ní jẹ́rẹ̀ láyé ikú ọmọ Ọlọ́run á fi dán ẹ wò gbogbo tó bá dánú lé Ọlọ́run á yọ sọnù èèyàn bá ń jàgàn bíi ti ká kúkọ bàbá ọmọ mi mo tó bá wà láyé mi lè fẹ́ mọ́ ìwọ ni but at the same time kò sí anybody tó ń fún ní right láti pa they using people for ritual. Some people believe they are better than others. Other people tó bá better than àwọn èèyàn nílò ìbò. Àwọn ló máa ń wà quiet, àwọn ló máa ń nice jù. So that wọ́n kárí àwọn ò ní bàjẹ́. Àwọn tó bá dá níbi báyìí àwọn ló máa ṣe bí wèrè káàkiri. Kí ló dé? Tẹ́ bàbá Mohbad. Okay. Kò ṣe àwọn àdúrà àti gbogbo àwọn ìyá Mohbad yẹn. Sí ẹ̀jẹ̀ bàbá Mohbad gan. Sí ò bá ti ìyá Mohbad ńkọ́ ìyá Mohbad ńkọ́ ó ní tẹ́ bàbá Mohbad Wunmi is not ready she's only pretending Wunmi only telling them Wunmi bàbá Mohbad is not ready bàbá Mohbad is not even the only one asking for this the whole world the way the boy was killed he reported to police. They refused him. I started speaking for this boy. I started speaking for this boy. And I was telling them because they reported to police and the police disappointed this boy. And all Olori Burukus that promote him, the one that took him to London, they took advantage of this boy. They collected all his money and they are still on it, still want to eat all the royalty. Ikú ló máa pa gboyin sọ mi ìwọ náà bá jókòó síbẹ̀ àwọn sọ kékeré my son will leave ta ló sọ pé kọ́mọ ẹ máa leave ọmọ èèyàn kọ́kọ́ nìyẹn ṣé ìwọ ti tọ́ ọmọ tiẹ̀ dàgbà tó Mohbad yẹn tí bàbá tiẹ̀ rè tí ìyá tiẹ̀ rè tí ìyá ò bá tiẹ̀ sílẹ̀ òun ló ní ìkúnlẹ̀ tí ò bá tiẹ̀ care other people Nigeria wọ́n care when people care like that you listen to them majority the English people say majority carry the votes. Go do your DNA test. Wunmi, your DNA test is must. I'm in Nigeria right now. Tí wọ́n bá query paternity ọmọ mi and life with me kò lè rí bí títí yín olórí burúkú àwọn èèyàn mọ̀ òṣì wọn yẹn. Torí àwọn tó ń kóṣì yín olóṣó ló ń kóṣì yín náà. Àwọn aláṣẹ́wọ́ ló ń kóṣì yín àwọn bí queen mother olórí burúkú olóṣó abatẹnijẹ́ manipulator wọ́n wá ṣe tán àwọn wèrè kan sí pé ó fẹ́ ajẹ́ kíní kan Lagos State. Lagos State kò lè jẹ́ anything anywhere. Kó lọ sí Soko gan tó náà ti bí àwọn kó lè jẹ́ ní tìlẹ́ anywhere apàyàn tó ń ba ayé àwọn èèyàn jẹ́ tó ń bá àwọn èèyàn pa àwọn èèyàn tó bá pa èèyàn tán tó máa wá dúró tì wọ́n pàṣíwò kò ní tú síta ìyẹn ló máa fẹ́ jẹ kankan kábàárà máa fi àwọn terrorists jẹ gbogbo position all àwọn dignity position àwọn position that belongs to àwọn tó yẹ tó bẹ̀rù Ọlọ́run wọ́n wá máa fi position yẹn fún èṣù kọ́ ló dá orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run ló dá. The world being created by God, not by you demons. Ìwọ tó sọ pé wọ́n fẹ́ stay relevant lẹ́ẹ̀kan sí kó fò ṣe káyé bàjẹ́ kí náà ju ẹ̀ dànù kábúrú ṣẹlẹ̀ sí ẹ ìṣẹ̀lẹ̀ burúkú tàbà mi kó ṣẹ̀ sí gbogbo yín pátá porogodo ẹni ṣoríire apanimayọ̀dà ìka of Africa. Tó bá ti bèrè fún tó bá ti lè close mọ́ ẹnìkan báyìí
But I came out and I was shouting that all these people that surrounded president, they are blackmailing his name. They were blackmailing his name. People were telling me, don't do jingle, don't support them. I said, these boys just want to blackmail his name. All these children, they are not bad like the other these people. They say, hey, Shenisi, Bagbati Dekun, Kedere Bewo. Tell anybody about to close my by. I want to money, want to mama. To ba ni case no ma se yama ma, wọ́n gba nǹkan lọ́wọ́ ẹ̀. O ní re justice, wọ́n ṣe le, o ní justice, wọ́n payan, wọ́n ní justice, wọ́n ma de rin kiri gboro. Wọ́n náà dé lọ sí president wa dé lọ sí United Nations. Ó ṣe wọ́n ṣe ìpàdé ní India àbí ní Brazil joy. Wọ́n ní terrorists in stop Nigeria. Ṣé wọ́n sọ pé stop Hausa? Wọ́n don't stop Nigeria everywhere in Nigeria. It's not safe to ba to commit crime leko free of charge ló ń lọ. But commit crime Logun State is a free because they àwọn godfather they are criminals. Wasiu gbogbo en tó pa èyàn ní Ogun State me Wasiu gbé lọ station lọ bá padà. Lẹ́yìn náà ó sọ do lówó ó sọ di billionaire láwùjọ. Wọ́n máa ga pakiri, wọ́n máa ṣe party fún wọn. Olóbó máa kọrin fún wọn, àwọn tó ja America lólè, àwọn tó ja London lólè, àwọn tó ja Canada lólè, àwọn tó ja le káàkiri all over the world. Wọ́n máa Wasiu ló ń kọrin fún wọn. Bàbá sale àwọn mo le. Bàdáwò bansa. That boron banky gbogbo yín. One love for now. Go and do your DNA test. Chicken now. Somebody, Sarah, told you enemy. Yes, ma'am. Somebody called my number. Come and give it to me. Okay, Baba Mohbad. One ní pé are you deaf because are you deaf and dumb? Etí ìyá ẹ̀ ló di. Nínú ilé yín náà ti rí adití, náà ti rí afújọ́, ilé yín náà ti rí adití, náà ti rí afọ́jú, náà ti rí èwèrè, tán fi gide. Kò sí lọ́dọ̀ wa, ojú wa ò ní fọ́, etí wa ò ní di. Gbogbo ẹnikẹ́ni tó bá pinnu ibi fún mi, ibi máa jẹ́ tiẹ̀. Ẹni bá ló máa bà tèmi jẹ́, tí ẹ máa bàjẹ́. Bá ló máa bà tọmọ mi jẹ́, tí ẹ máa bàjẹ́. Ó máa rún jẹ́gẹ́jẹ́gẹ́, inú yóò ní dùn. Gbogbo ẹ̀yin ọ̀tá mi, ọ̀tá tó gbógun tì mí, tó ló máa dá mi dúró nínú ìjàjọ ayé mi. Ẹni tí mi ò gbógun tì, ẹni tí mo ṣoore fún rí, tó sọ ìdógún fún mi, tí ẹ máa bàjẹ́ o. Ẹni tó sọ ìdógún fọ́mọ mi, tí ẹ máa bàjẹ́. Ayé ẹ máa rún, ọ̀run, ayé àti gbogbo agbára tí Ọlọ́run dá tó fi ṣàjẹ́ dá ayé. Á dìde ogun sí ẹ. Ogun ayé agbe ẹ̀mí, ilẹ̀ àwa gbé ẹ̀mí. Wàá kú sógun o, wàá kú sógun o. Ó ní ròyìn ogun gbogbo ìwọ ọ̀tá mi. Àtàyìn tán bá bẹ̀ wá, ẹ máa crash sọnù ni. Ó fò ló mẹ́fọ́ ṣe, ẹ máa ṣe dànù. Go and do your DNA test. Olè gbogbo wọn fẹ́ pín owó royalty. Olè lẹ́yìn tẹ́ pa ọmọ ọlọ́mọ tán. Olè. Go and do your DNA test. Wumi, go and do your DNA test. Simple as that. Go and bring anybody. If you bring anybody to come and attack me or to go abuse me, I will hammer you. I will expose you. When I put mouth, do you know the reason why a lot of people, they want to ridicule my page? Because they know. One more now, no retreat, no surrender. They know now. My page, the Lord that's working for me is powerful. My page also is powerful. As small as it is. Go and comment, go on. Madam, go back to Canada. Go back to Canada. So, are you the one? When I was coming, did I tell you when I was coming? When I'll be going, I won't tell you. It's not your problem. Either I'm being deported, I cannot be deported. I do tell you authoritatively. Listen and listen. Go ahead, Bola Folashade. Together with my daughter, I cannot be deported. Me, le soil me. We are going deported later. But me, I cannot be deported because I'm not a criminal. I work for system of Canada. I expose the evil ones. So Canada gẹ̀dẹ̀rẹ̀ wọ́n like investigative, wọ́n like òtítọ́ torí pé wọ́n fẹ́ kí system wọn corrupt kó dẹ̀ bàjẹ́. Kò sí tí ò sí corruption o, but wọ́n fẹ́ kó dàbí system Nigeria. Ṣó ti yé yín? Simple as that. So go back to Canada. It's not a ticket o. It's not go ṣe ọ̀rọ̀ tá à ń bá yín sọ nìyẹn. Go and do DNA test. Ẹ̀yin tó ń kó sórí social media tó máa ní kẹ́ máa ṣe bí olórí burúkú kiri yẹn. Ayé yín ti bàjẹ́ bẹ́ẹ̀ ṣe wà yẹn. Ó ń bá citizen of Canada ó ń bá sọ̀rọ̀. Ayé yín ti bàjẹ́ náà. Èmi tí mo ti ṣiṣẹ́ láyé. Mo ti ṣiṣẹ́ ńgbà tí mo dé ní ayé.
and mo de ti achieve wọ́n ní mi ní bímọ mo bí ọkùnrin mo bí obìnrin wọ́n bá fi kan nà mí en tó fi nà mí náà gbogbo ọmọ ẹ̀ ló máa nà pa ọmọ máa dojú ìjà kọ ọmọ máa bá ti ẹ̀ jẹ́ gbogbo ẹni tó fọmọ nà mí ọmọ máa bá ti ẹ̀ jẹ́ ọmọ máa pa bẹ́ẹ̀ ni ikú burúkú ọmọ ẹ̀ kò ní tọ́mọ bá tọ́jú ẹ̀ gan ọmọ ló máa padà pa ẹ kó ṣì dànù èmi máa rẹ́yìn ogun ọmọ mi máa rẹ́yìn ogun torí ogun ni wọ́n ṣe dá àwa ṣó ti yẹyìn arógun má sáadẹ́ ni bàbá mi náà jẹ́ aṣọ tẹ̀márù ni ó ti yẹyìn so stop ruling the power house like a family house stop it stop ruling our power house like a family house stop it it's our power house the power house belongs to all Nigeria the law belongs to all Nigeria everything in Nigeria belongs to all Nigeria stop personalizing it stop using it as your own property stop using it as Oyetile. Bye for now.